Ẹjọ́ gbé ẹsẹ̀ ẹ̀kọ́dì tí ó wọṣọ tó wù tí ó jẹun tó wù tí ó múra tó wù tí ó wọṣọ tó wù lásìkò tó wù. Allahu al-mulku tu'ti wa yasha'u wa yasha'u wa yasha'u. Aussi, quand aussi, ẹ má gbé ẹjọ́, ẹ má gbé ẹjọ́, ẹ má gbé ẹjọ́. Ọ̀dà jẹ́ tó wù lásìkò tó wù àwọn ọ̀dọ́ tó wù lásìkò tó wù wá dàbẹ̀ gbé. Ìyá ìṣeré nìyẹn. Allah, 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 Allah. Èmi ò rí kọ́ọ̀dù kankan nígbà tí ó di pé wọ́n di wọ́n tẹ́jẹ́ kékeré fún nígbà tó di pé wọ́n múra fún wọn tán ni mo tó rí kọ́ọ̀dù. Mo ṣe bíbí. Ó yẹ kí mo understand yìí. Ó pé èèyàn wa ni. Bí kò dìde lè sọ pé èèyàn wa la. Ẹ tà kọ́ mẹ́ni pé a ní ìdí ẹlẹ́rìí alàgàtà torí pé ọ̀tọ̀ ní tí wọ́n máa gbé ọ̀tọ̀ ní tí wọ́n máa gbé káàkiri. Nígbà pé ara wọn fẹ́rẹ̀ tó ṣe é fi ṣàlàyé. Orúkọ mi ni ọmọọba Akib Semi Wẹ̀ṣọ́. Ẹni tí olóògbé Quadri Oyèbámíjí Ọmọ́tọ́lá ni ọ̀gá mi ni òun ló jẹ́ kí tíátà wu èmi ṣe torí òṣèré orí ìtàgé ni mi. Ó jẹ́ in fact àjọ gbàlọ́dọ̀ Ajílẹ̀yẹ ni ẹni tí àǹfààní rẹ̀ pọ̀ tá à ń jẹ ni tá a jẹ gan kọ́lọ́run wọn ṣàánú wa ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe so Ọlọ́run ti gbà lọ́wọ́ wa. Kò sí nǹkan tí mi ò rò because irú ẹ̀ ọ̀sẹ̀ máa ṣẹlẹ̀ ní social media láti máa post pé ẹ lágbájá kú tí nǹkan kò dẹ̀ ní ṣẹlẹ̀ àfìgbà tí mo pe honorable tó jẹ́ gẹ́gẹ́ bí àbúrò wọn ni mo tó mọ̀ pé lóòótọ́ nǹkan ti ṣe wá. Kí wá ní bí ọ̀rọ̀ kẹ̀yìn fún wọn báyìí? Kí mo fẹ́ sọ lẹ́yìn kọ́lọ́hún ó dìdí bá wa yọ́nú sí kọ́lọ́hún wo gbogbo dáadáa rẹ̀ sí gbogbo orú àwa tá a jẹ́ oncoming artist yìí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ fún lówó yóò ṣiṣẹ́ fún yín tó bá tiẹ̀ ti lè tún lanu gbọ́ pọ̀ mọ̀ wo ni ẹ́ pé ìwo leléyìí kò sí nǹkan tó bá dọ̀dọ̀ Quadri tí ò ní jẹ́ rọrùn fún ẹ kò sínú artist tó mọ̀ fi rẹ̀ pamọ́ pé ẹ má jẹ́ wọ́n mọ̀ pọ̀ mọ̀ wo ni mí kò sí nínú ẹ̀ rárá so kọ́ lọ́wọ́ bá wa foríjì kọ́ lọ́wọ́ bá wa tẹ̀sán ẹ̀fẹ̀ rí gbogbo nǹkan tó fi sílẹ̀ kọ́ lọ́wọ́ má jẹ́ kó bàjẹ́ so gbogbo ẹgbẹ́ òṣèré látòkè kọ́ lọ́wọ́ má yẹ ká ríru eléyìí mọ́ kọ́ lọ́wọ́ má jẹ́ ká ríru eléyìí mọ́
kó lóun má jẹ́ ká ríru eléyìí mọ́ because ẹ̀rù ń bà wá ta kù náà báyìí ẹ̀rù ń bà wá ta kù náà kó lóun lọ́jọ́ òní kó fi àánú rẹ̀ kó fi dá wa sí kó gbà wá ni. wọ́n ní bí ohun bí ẹ̀kọ́ tẹ̀sẹ̀ wá rí kọ́ láti ara onífẹ́ ní ọ̀gá yín lójú. ẹ̀kọ́ tí mo rí kọ́ lára Quadri Oyèbámíjí pọ̀ wàláhì ẹ̀sìn ẹ̀kọ́ tí mo rí kọ́ lára Quadri Oyèbámíjí pọ̀. Quadri kò sí ẹni tí ò lè bá ṣeré kò sí èèyàn tí ò lè bá inú rẹ̀ ń dúdú ńgbà kankan ìṣẹ́jú nínú ẹ̀ máa ń dùn so ó bùkátà sí pé kó máa dùn yẹn nú ní gbogbo gbà tó bá rí ẹ pé ìwọ kan tiẹ̀ dájókòó ọ̀nà tó expect ni ó gbà ta sí ẹ tó yẹ pé ìwọ fúnra ẹ gan inú ẹ ó dùn kúrò ń bẹ̀ ni so bàbá wa ní location kò kí ń dádì pé a kàn jókòó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Ọlọ́run fún lórúkọ ṣe máa ń ṣe tí wọ́n kàn jókòó tó yẹ pé ìwọ tó ti lórúkọ tó bá súnmọ́ wọn gan wọ́n máa ń sọ̀tẹ̀ ni kò kí ń gara adara ẹ̀ pọ̀ mọ́ gbogbo wa á bá wa ṣeré àjọ máa léra wa kiri tó bá gbé tí kọ̀ọ̀pẹ̀ lọ́wọ́ báyìí á máa lé tí yẹn mọ́ lọ́wọ́ mu á máa mu tí á máa lé tí yẹn mọ́ lọ́wọ́ ni torí nǹkan tó láìkì nìyẹn. tí wàá ní àmọ̀yé fún àwọn community tó ń bọ̀ láti lè mú nínú ìwà wọn. mo rọ gbogbo àwa tí a jẹ́ òṣèré orí ìtàgé ká kẹ́kọ̀ọ́ látara ẹ̀ ká sì mo fẹ́ káyé gbogbo wa mọ̀ wípé ayé tá a wà yìí ó kéré ju nǹkan tó ń kéré lọ so tọ́lọ́run bá ti dé kágbàpọ̀ ti dénú Quadri Oyèbámíjí ó ti mọ̀ pé Ọlọ́run dé Ọlọ́run sì dé náà ni àwọn tó wà ń bẹ̀ lánàá wọ́n jẹ́ kó yé wa pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń sọ jáde lẹ́nu so kọ́lọ́run lọ́jọ́ òní kó bá wa foríjì kí gbogbo wa ká jọ torí tọ́lọ́run ká jọ nítorí tọ́lọ́run iṣẹ́ tá a gbà iṣẹ́ tá a ń ṣe ká má torí pé Ọlọ́run ti kẹ́ wa nídìí ẹ̀ ká má torí pé Ọlọ́run ti kẹ́ wa nídìí ẹ̀ ká má ṣe tó wù wá sáwọn tó ń bá wa tàdé ń bọ̀ náà ká ní ìrọ̀rí mo nígbàgbọ́ pé aburú ò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan wa wọn àti ìdílé wọn àti gbogbo ẹgbẹ́ òṣèré pátápátá. àwa ní mọ́túárì báyìí àwọn ń wẹ̀mọ̀ lọ́wọ́. wọ́n ti kọ́ọ̀tì èpè láàárọ̀ nǹkan. ẹ̀yẹ́ wọn àṣeyọ́ ti yàn ti dùn bẹ́ẹ̀ torí àti gbélé yóò léwu àti gbélé yóò léwu. iṣẹ́ ó pọ̀ bẹ́ẹ̀ wọ́n ti wọ́n jà lábẹ́ àyè. pé lọ́jọ́ àná tí a bá gbé ẹ wọlé straight ìbò tí kálukú pàmẹ́ kò kò ní ilé nísìn àbáwọn ìsìn bọ́sẹ̀ pàmẹ́ kó bá wà lọ wọ́n sì tẹ̀lé wa ni. ẹ nà ibà wà láti sọ wọn pé ilé ni ò pé kò sí ọ̀sán. yes èkó ní mo di ìdèrè ni èyí rí mọ́tò lánàá. àwọn míì dé lálẹ́ àná náà. tí bá rí mọ́tò ní alẹ́ àná náà ní ìdí. àwọn kan dé lálẹ́ àná náà. bóyá o gbé wọn ṣe kan lọ Èkó ni wọ́n sì rẹ̀ ní gbèdé abẹ́sọ̀. wọ́n ní ìdí tí a ga sí ẹgbẹ́ àwọn ní ìdí tí a ga sí. ọ̀nà máa jáde ró pọ̀ jága sí ọ̀rọ̀. ẹ kò ní ìdí wọ́n yin jágà sí ọ̀gá ni ọ̀gá ni o oní ìdí o everybody wọn kàn bàbá kálukú sọ̀rọ̀ ni Ọlọ́run ti ṣeun so ìgbàgbọ́ bá yẹ ẹ̀yin olé wọn débẹ̀. tẹ bá dé ilé wọn nírọ̀lẹ́ àná tí àná yẹn pọ̀. tí a máa fi lérí mọ́tò kẹtọ́ lọ lásán tí a máa kó bo mọ́tò. ẹ wò bá a ṣe ń sin lánàá nílé. ọ̀nà ìbùsọ̀ fi sáwọn ọdún ìsàlẹ̀ yìí. tó bá ti di ẹ́ǹdì wá bá mi nílé o láti wà lára ìdí. so àwọn security nìkan wà lẹ́jì dáadáa. kí ló rí? àwọn security bẹ́ẹ̀ dáadáa. torí wọn àti gbé òkú wọn lẹ̀ gan-an èrò ti kú. bẹ́ẹ̀ ni àwọn ní ká mọ̀. báyìí wá ibà yìí wò ó. ẹ sì dìde ńlẹ̀ sórí ọ̀la. pé lórí fó. ẹ̀kọ́dì ẹ̀ sì dìde. ó sì gbọ́ pé ẹ ti dìde ńlẹ̀ láìpẹ́ ti dìde. láìpẹ́ ìtumọ̀ tí ṣe
gẹ́gẹ́ 2 months. 1-1 náà ni. 1-1 ní sẹ́ríkì kú. ọ̀sán náà ni a méjì jọ kú.